Èyí ni ètò Iri Òwúrọ̀ níbi tí a ti ń yiri ọ̀rọ̀ Ọlọ́run wò láti lè dàgbà sókè nínú ẹ̀mí àti fún ìtọ́ni bí a ti ń jáde lọ lójoojúmọ́. Ìwé Bíbélì Àjùmọ tí a tẹ̀ jáde láti ọwọ́ àjọ ìwé mímọ́ Scripture Union Nigeria ni à ń lò. Bíbélì kíkà wa ní òwúrọ̀ yìí ni a ó rí nínú ìwé Jòhánù orí 6 ẹsẹ̀ 16 títí dé 17. Ó kà báyìí: Nígbà tí alẹ́ sì lẹ́, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ̀kalẹ̀ lọ sí òkun, wọ́n sì bọ́ sínú ọkọ̀ ojú omi, wọ́n sì rékọjá òkun lọ sí Kápánámù. Ilẹ̀ sì ti ṣú, Jesu kò sì tíì dé ọ̀dọ̀ wọn. Òkun sì ń ru nítorí ẹ̀fúùfù líle tí ń fẹ́. Nígbà tí wọ́n wa ọkọ̀ ojú omi tó bí ìwọ̀n ibùsọ̀ 25 tàbí 30, wọ́n rí Jesu rìn lórí òkun. Ó sì súnmọ́ ọkọ̀ ojú omi náà. Ẹ̀rù sì bà wọ́n, ṣùgbọ́n ó wí fún wọn pé, "Èmi ni, ẹ má bẹ̀rù." Nítorí náà, wọ́n fi ayọ̀ gbà á sínú ọkọ̀. Lójú kan náà, ọkọ̀ náà sì dé ilẹ̀ ibi tí wọ́n ń lọ. Ní ọjọ́ kejì, nígbà tí àwọn ènìyàn tí ó dúró ní òdìkejì òkun rí i pé kò sí ọkọ̀ ojú omi mìíràn níbẹ̀, bí kò ṣe ọ̀kan náà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ̀, àti pé Jesu kò bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ inú ọkọ̀ ojú omi náà, ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nìkan ni ó lọ. Ṣùgbọ́n àwọn ọkọ̀ ojú omi mìíràn ti Tìbéríà wá létí ibi tí wọ́n gbé jẹ àkàrà lẹ́yìn ìgbà tí Olúwa ti dúpẹ́. Nítorí náà, nígbà tí àwọn ènìyàn rí i pé Jesu tàbí ọmọ ẹ̀yìn rẹ̀ kò sí níbẹ̀, àwọn pẹ̀lú wọ ọkọ̀ ojú omi lọ sí Kápánámù, wọ́n ń wá Jesu. Nígbà tí wọ́n sì rí i ní apá kejì òkun, wọ́n wí fún un pé, "Rábì, nígbà wo ni ìwọ wá síhìn yìí?" Jesu dá wọn lóhùn, ó sì wí pé, "Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, ẹ̀yin ń wá mi, kì í ṣe nítorí tí ẹ̀yin rí iṣẹ́ àmì, ṣùgbọ́n nítorí ẹ̀yin jẹ àjẹyó ìṣù àkàrà. Ẹ má ṣe ṣiṣẹ́ fún oúnjẹ tí ń ṣègbé, ṣùgbọ́n fún oúnjẹ tí ó wà títí di ayé àìnípẹ̀kun, èyí tí Ọmọ Ènìyàn yóò fi fún yín, nítorí pé òun ni, àní Ọlọ́run Baba ti fi èdìdì dì." Orí ọ̀rọ̀: kí ni ò ń wá Jésù fún? Ìlú wo ni àwọn ọmọ ẹ̀yìn Jésù ń lọ fi ìkàlẹ̀ sí lẹ́yìn tí wọ́n kúrò ní Tìbéríà ní alẹ́? Ẹsẹ̀ 16 títí dé 17. Ìgbésí ayé tí Jésù kò bá sí nínú rẹ̀ sì wà nínú òkùnkùn, nítorí pé Jésù ni ìmọ́lẹ̀ ayé. Jòhánù 6 ẹsẹ̀ 12. Irú àwọn ìṣòro wo ni àwọn ọmọ ẹ̀yìn kọjú lẹ́yìn tí ọkọ̀ ti ṣí? Ẹsẹ̀ 18 títí dé 21. Báwo ni wọ́n ṣe rí ọ̀nà àbáyọ? Jésù Olúwa jẹ́ ọba lórí ìjì, ẹ̀fúùfù líle àti ẹ̀rù. Ó fi ọkàn wa balẹ̀ pé, "Èmi ni, ẹ má bẹ̀rù." Bẹ́ẹ̀ náà ló ń sọ fún ìwọ òǹkàwé yìí. Ohunkóhun tí ó lè dàbí ìjì àti ẹ̀rù nínú ayé rẹ, Jésù mọ èrò ọkàn gbogbo ènìyàn. Ó mọ ìgbésẹ̀ tí wọ́n fẹ́ gbé. Ẹsẹ̀ 22 títí dé 24. Nítorí kí ni ìwọ náà ṣe ń wá Jésù lónìí? Ìkìlọ̀ wo ni a rí ní ẹsẹ̀ 27? Fún ìrònú, ka Mátíù orí 6 ẹsẹ̀ 23.